Nàìjíríà ìran mélòó ni wá ṣé mẹ́fà ni wá ni àbí mẹ́ta tẹ́ mọ̀ pé bá ṣe máa ń pè wọ́n máa ní wàsóbíà a mọ̀ pé mẹ́ta nìyẹn now ó ti ń di mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló fẹ́ máa kílèmù wọ́n ti gba ìlú mọ́ àwọn míì lọ́wọ́ báyìí ní torí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ń ní òye mi torí mẹ́ta lèmi mọ̀ tí wọ́n bá ya máàpù gan wọ́n máa yà bí ọ̀nà wọ́n kàn máa mú middle belt wọ́n kàn máa cross ẹ̀ síbi òkè báyìí mẹ́ta ló wà nsàlẹ̀ owó tá a dẹ̀ mọ̀ tá a ná ni wàsóbíà Yorùbá Yíbò Haúsá now Haúsá náà ni Yíbò ní Fúlàní nítorí kò yé mi mọ́ bàbá mi bá mi tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yẹn mo ṣí yín lẹ́sà ẹ ṣeun. Ó ṣe Tẹ́ni ọmọ ológo mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tẹ́ni ọmọ ológo torí àkọ́kọ́ tí máa wà lórí ètò Tẹ́ni lélẹ̀ kò rújú rárá ìwọ ló jẹ́ kó fẹ́ rú ẹ lójú ohun tí gbogbo wa kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ ni wípé kí nǹkan kan tó máa jẹ́ Nàìjíríà pé wọ́n pe ìlú kan nílùú Nàìjíríà lọ́lọ́run ti dá gbogbo àwa ẹ̀yà tá a wà nínú ibi tí wọ́n ń pè Nàìjíríà lónìí tó bá wo máàpù Nàìjíríà wọ́n ṣe ìyá yẹn gbogbo ẹ̀yà tó wà nínú ẹ̀ pátápátá lọ́lọ́run ti dá síbi tí wọ́n wà tó ní kálukú dẹ̀ ti ń ṣe ìjọba ara wọn ní báwọn baba ńlá baba wa ṣe ń ṣe látijọ́ Haúsá Ìgbò Yorùbá wàsóbíà tí ìwọ ń sọ yẹn nítorí wípé nínú gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà ẹ̀yà mẹ́ta yẹn ni àwọn ẹ̀yà mẹ́ta tó jẹ́ gbòógì tí wọ́n pọ̀ jù náà ṣe máa ń sọ pé ẹ̀yà Yorùbá Haúsá àti Ìgbò tá bá ní ká máa ka ẹ̀yà tó wà nínú Nàìjíríà ó pọ̀ lọ títí ṣùgbọ́n láì má fi àkókò ṣòfò náà ṣe máa ń dárúkọ àwọn tán jẹ́ ẹ̀yà mẹ́ta tó jẹ́ gbòógì ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀yà tó kù náà tí wọ́n kó gbogbo wa jọ sínú pé wọ́n ya máàpù Nàìjíríà pé gbogbo ilẹ̀ Nàìjíríà ibi tó dére o láti òkè gbogbo bí Bọ̀nú lọ Sókótó wá síbi gbogbo àwọn Calabar gbogbo ilẹ̀ Ìgbò àti Èkó níbi tí ilẹ̀ Nàìjíríà pín tí sí yẹn gbogbo àwa tá a wà ń bẹ̀ náà wọ́n ń pè lọ́mọ Nàìjíríà lónìí ṣùgbọ́n ẹ̀yà tó wà níbẹ̀ ó pọ̀ bá a ṣe wá pọ̀ tó yẹn irú àwa tá a jẹ́ Yorùbá ń sìn bá a ti ṣe ń ṣèjọba wa kóyìnbó tó dé àwọn ọba aláyé ni wọ́n ń ṣètò ìjọba àtàwọn olóyè nílùú kọ̀ọ̀kan ṣó ti yé ń sìn ṣùgbọ́n nígbà tí òyìnbó dé wọ́n kó gbogbo wa yẹn wọ́n kó wa pọ̀ la fi ń jẹ́ orílẹ̀-èdè kan náà tá a jọ wà papọ̀ tó fi di pé àwa yan ààrẹ ìyẹn ni president ìyẹn ni agbára ò fi sí lọ́wọ́ àwọn ọba mọ́ nítorí pé gbogbo wa ti wá darapọ̀ nísìn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ṣùgbọ́n tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìtàn àwọn Fúlàní. Bàbá mi ẹ dákun ẹ má bínú ẹ má ní mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu sà ṣé lára àwọn ẹ̀yà tẹ́ ẹ dárúkọ ń sìn yẹn ṣé Fúlàní wà lára wọn. Nínú gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà pátápátá lónìí pé gbogbo ilẹ̀ tí wọ́n ń pè nílẹ̀ Nàìjíríà yẹn o Fúlàní nìkan ni ẹ̀yà tí kò kí ń ṣe ọmọ Nàìjíríà. God bless you. Tí bá ní pé ni wọn ò kí ń ṣe ọmọ Nàìjíríà ni wípé mo sọ síwájú lẹ́ẹ̀kan pé tí o bá wo máàpù Nàìjíríà bọ́n ṣe yá bó ṣe rí yẹn gbogbo àwọn tó wà nínú ibẹ̀ a ní ẹ̀yà wa Yorùbá fún àpẹẹrẹ àwa Yorùbá àmọ̀lẹ̀ wa a mọ̀ pé ókè o gbogbo àwa tá wà ní Ògùn state o Lagos state o Ọ̀yọ́ state o Ọ̀ṣun state o Èkìtì state o àti Ọ̀ṣun state àti Lagos state sorry then nínú local government ibi 12 tó wà ní Kwara state ẹbí 16 méjìlá ló jẹ́ ti Yorùbá ń bẹ̀ ní Kogi a ní bí 4 sí 5 a ní Delta àwọn Ṣẹ̀kírì a ní àwọn Àkókò Ẹdó ní Delta so gbogbo bí tílẹ̀ Yorùbá dé ní Ẹdó sorry gbogbo bí tílẹ̀ Yorùbá dé gbogbo ẹ̀ ní a mọ̀ bẹ́ẹ̀ làwọn ìjọ làwọn náà wà
bẹ́ẹ̀ làwọn Ìgbò àwọn náà wà, àwọn Ẹdó àwọn náà wà, àwọn Calabar àwọn náà wà, àwọn Urhobo àwọn náà wà, àwọn Tápà, àwọn Tiv, àwọn Biron, àwọn Kanuri, àwọn Kòkòbírí, àwọn Haúsá, bí gbogbo ẹ̀yà yẹn ṣe wà káàkiri nìyẹn. So gbogbo àwọn ẹ̀yà tí mo kà yàtàwọn kéékèèké míì tó kù, gbogbo wọn ni wọ́n mọ ilẹ̀ wọn ibi tí Ọlọ́run dá wọn sí, tí wọ́n lè sọ pé àwa Yorùbá la ní bí síbí báyìí, àwa Ìgbò la ní bí síbí, àwọn Ẹdó ló ní bí síbí, àwọn Kanuri ló ní bí síbí, àwọn Haúsá ló ní bí síbí. Ṣó ti yé ń sìn? Ṣùgbọ́n ẹ̀yà kan tó wà nínú Nàìjíríà lónìí tí ó jẹ́ wípé nínú ìtàn Ọlọ́run ò dá wọn sí ilẹ̀ kankan nínú ilẹ̀ tó ń jẹ́lẹ̀ Nàìjíríà lónìí. Wọ́n rìn wá ni, a gbà wọ́n lálejò ni. Àtọ̀rìn wá, ewé pẹ́ lára ọṣẹ ló dọṣẹ. Ìran kan yẹn náà ju ìran Fúlàní lọ. Yóò dára fún yín bàbá mi. Ó dàbí pé gbogbo ẹ̀yin èèyàn gbọ́ mi báyìí. Wọ́n ní Fúlàní eléyò sínú sentiment, kò sínú pé ìjà àbí ìlara. Wọ́n ní bí gbogbo ẹ̀yà tí ó pọ̀ bó ṣe pọ̀ tó, tí gbogbo èdè tó pọ̀ tó nínú Nàìjíríà, wọ́n ní Fúlàní ò kì í ṣe ara wọn. Ẹ ṣeun bàbá mi, ẹ máa gbọ́ yín lọ. Ṣé wá rí tí a bá fẹ́ sọ ìtàn àwọn Fúlàní, pàápàá jùlọ nínú ibi tá a mọ̀ sí Nàìjíríà lónìí. Fúlàní ìtàn wọn kò kí ń ṣe ìtàn tí kò yẹ kí àwa ọmọ aládé, àwa ọmọ Oòduà ká má mọ ìtàn wọn, nítorí pé kò sí tó dàbí ìtàn. Ìtàn kò kí ń jẹ́ kí èèyàn máa ṣe àṣìṣe tí èèyàn bá ń rántí. Ó máa ń jẹ́ kí èèyàn tètè ní ìfura, pàápàá jùlọ ẹni tí èèyàn bá ń bá ṣe òwò papọ̀. Tó o bá ti mọ̀ tán ẹ̀, tó ti mọ irú èèyàn tó jẹ́ àbí irú ìran yẹn jẹ́, kò ní jẹ́ kí ogun tó ti jàyàn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì kó jàyàn ní ẹlẹ́ẹ̀kẹta. Ṣe rí àwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Fúlàní, wọ́n máa ń pè wọ́n ní Fúlà, àwọn náà ń pè ní Fúlàní. Wọ́n pọ̀ káàkiri ní orílẹ̀-èdè Áfíríkà, àwọn ìran Fúlàní. Wọ́n dẹ̀ máa ń rìn káàkiri ni, táwọn Ìgbò máa ń pè ní nomadic people. Wọ́n máa ń rìn kiri. Ṣùgbọ́n kí nǹkan kan tó máa jẹ́ Nàìjíríà, gẹ́gẹ́ bá ṣe sọ síwájú, tó ní kálukú wà láàyè ẹ̀ bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá wọn, tí wọ́n dẹ̀ ń ṣe ètò ìjọba wọn, ni àwọn babalábábá wa ni wọ́n ti máa ń lọ káàkiri láti lọ ṣe òwò. Bí kan rìn láti bóyá bí irú Ọ̀yọ́ àbí Ilé-Ifẹ̀, kan rìn lọ ilẹ̀ Haúsá, láti ilẹ̀ Haúsá kan rìn lọ sí bóyá bí Niger, kan rìn lọ Chadi, kan rìn lọ Senegal, kan lọ ṣòwò níbẹ̀. Kódà gbọ́nù tán gan pé wọ́n rìn dé Saudi Arabia, ìgbà míì wọ́n gun ẹṣin, wọ́n lè lọ fún oṣù kan tó tún padà sílé. So bẹ́ẹ̀ náà làwọn tí à ń sọ̀rọ̀ wọn, àwọn Fúlàní náà, làwọn náà ń rìn wá sí ilẹ̀ Haúsá, táwọn náà wá ń ṣe òwò. So bọ́n ṣe ń lọ tán ń bọ̀ yẹn, àwọn míì ń dúró níbi tán ti wá ṣe òwò tí wọ́n sọ bẹ̀ dílé nígbà tán bá ti láìkì ibẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣe rí láyè sìn, tẹ́lómi ẹ máa gbéra láti Nàìjíríà tó wá sílùú London, bóyá ó máa ń lọ wá ń rajà ní. Ìgbà tó yá kàn pé òun láìkì London, ó dé jókòó sí London, ó dẹ̀ pẹ́pẹ́pẹ́ ń bẹ̀, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bímọ, ó sọ bẹ̀ dílé. Bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn. So kò tí ì sí tó ń jẹ́ Nàìjíríà nígbà tá à ń sọ yìí. Gbogbo àwọn ìlú tí mo ń dárúkọ bíi Senegal, bíi Chad, bíi Niger, bíi Burkina Faso, Mali náà, wọn tí ì sí nígbà yẹn o. Ìtàn ọ̀tọ̀ ni ìtàn bí àwọn ìlú wọ̀nyí bóyìnbó ṣe gbi pé wọ́n gé wọn. Torí tá bá fẹ́ sọ yẹn, ìtàn ọ̀tọ̀ ni. A máa sọ̀rọ̀ Berlin Conference 1884, 1885, táwọn òyìnbó tí wọ́n gé Áfíríkà, ṣùgbọ́n ìyẹn kọ́ là ń sọ lónìí. So àwọn ìlú yẹn náà wọn tí ì máa jẹ́ Mali, jẹ́ Burkina Faso, kò dẹ̀ tí ì sí tó ń jẹ́ Nàìjíríà. So ní àsìkò yìí ni ọkùnrin kan tó ń jẹ́ Muhammadu àti ìyàwó ẹ̀ tó ń jẹ́ Muinat, làwọn náà ti rìnrìn àjò wá sí ìlú ilẹ̀ Haúsá kan. Ǹjẹ́ ẹ mọ ìlú táwọn yẹn ti wá? Àwọn wá láti Senegal, níbi tí ó ní bó ṣe sọ síwájú pé kò tí ì sí tó ń jẹ́
Okay, nkálukú kan rìn bí ghost nígbà yẹn. ṣùgbọ́n Okay. ibi tí wọ́n ti wá yẹn ibi tó fọ́ọ̀lù sí nísìnyí ní Senegal Okay. lẹ́gbẹ̀ẹ́ Guinea níbi Futajana Island náà ti wá sí ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá tán wá ń gbà yẹn náà kò tíì sí Nàìjíríà o, ká má gbàgbé o. Bẹ́ẹ̀ni gbogbo Kálukú wà láàyè ẹ̀ ni o. So ìlú kan tí wọ́n ń pè ní ìlú Gobir ni ìlú tí wọ́n tẹ̀dó sí ní ilẹ̀ Haúsá tí wọ́n ń gbé. Ìyẹn àwọn Fúlàní tí mo ń sọ yìí tí wọ́n ń jẹ́ ọkọ ń jẹ́ Muhammadu, ìyàwó ń jẹ́ Muinat. Ní 1754 ní December wọ́n bí ọmọkùnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Usman Dan Fodio. Okay, àwọn yẹn náà bí ni wọ́n bí ẹni tó ń jẹ́ Usman Dan Fodio. So Usman Dan Fodio yìí nígbà tó dàgbà àwọn òbí ẹ̀ wọ́n rán lọ sí Niger. So Nàìjíríà ni wọ́n bí Madam Fodio sí àbí? Nàìjíríà Gobir yẹn ìlú kan nílẹ̀ Haúsá ni. Ṣó ti yé ń sìn. Ìgbà tó dàgbà wọ́n rán lọ sí ibi tí a mọ̀ sí Niger.